الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان إلى يوم الدين. أكيولون أيها المستمعون الكرام، أقول السلام عليكم ورحمة الله وبركاته. أكيولون الترك فاسود وقوى النبي محمد صلى الله عليه وسلم لنا لكيا وصحابة وآلوري وتابعين àtàwọn tábìí dé gbogbo àwọn àfáà wa tó jẹ́ pé warasatul anbiya wọn ò jogún aṣọ, wọn ò jogún gold, wọn ò jogún kankan nínú ogún àwọn ànábì Ọlọ́run, wọn ò sì ní àmọ́ wọn jogún alkitabu wa sunna. Gbogbo àwọn àfáà wa tó wá ṣiṣẹ́ bẹ́ẹ̀ tó ti lọ lè bọ́ Ọlọ́run bá wa kẹ́ wọn. Bàbá Sheikh Adam Abdullahi Al-Ilory rahimahullahu ta'ala, kudwa wa nanu, uswa wa nanu, uswatun hasana. Bàbá Sheikh Kamaluddin Al-Adabi rahimahullahu ta'ala, bàbá rere mujubatu zaman gẹ́bí Sheikh Aram ti ròyìn wọn. Bẹ́ẹ̀ náà bàbá wa Agbaji, bàbá wa Agbargidoma, gbogbo àwọn tó ti lọ pátá Ọlọ́run bá kẹ́ wọn. Bàbá Sheikh Suleiman Abdullah, afáàmì Sheikh Abdul Fattah Iyasin, èdè gbogbo àwọn afẹ́ nìkọ̀ọ̀kan wa. Àwọn tó wá kú fún wa lókè pẹ̀ bàbá Mudirul Markaz Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilory, àlékún ẹ̀mí gúngún, àlékún àlàáfíà ara, àlékún dùnú, àlékún fọkànbalẹ̀ Ọlọ́run bá ṣe fún bàbá kárí wọn pé èdè gbogbo àwọn afẹ́ ẹnìkọ̀ọ̀kan wa ìyọ́nú Ọlọ́run orí ajẹ́njẹ́ tán rẹ̀ kọ́ máa bá gbogbo wa gbé lápapọ̀. Eléyìí ni short video tí mo ra fẹ́ ṣe. Kí ni mo fẹ́ sọ lérí ẹ̀? Gbogbo àná rí tọ́pìkì tí mo gbé jáde yẹn. Fi kulli shay'in ibra, li kulli shay'in ibra, wa fi kulli shay'in ibra wa hikam. Ibarun wa hikam. Naam. Kan lè máa wo ọ̀rọ̀ kọ́kàn máa lọ bẹ́ẹ̀. Gbogbo t'Ọlọ́run bá ní kó ṣẹlẹ̀, kó wáyé, kí ni a béèrè, kí ni sábàbù rẹ̀, kí ni tó bí, kí l'Ọlọ́run fẹ́ kó bí fún wa ń bẹ̀. Láàrin àwọn ànábì Ọlọ́run, láàrin àwọn sọ̀hábà rẹ̀, kí ni tó ṣẹlẹ̀, kí l'Ọlọ́run fẹ́ kó ṣẹlẹ̀. Intọ́sẹ̀lẹ̀ òun náà ni wípé mo fẹ́ ká kọ́ra lẹ́kọ̀ọ́ ká má di blogger, torí pé afẹ́ lẹ́kọ̀ọ́ kan ó ní nánú na'ishu fi zamanin, àti ń sẹ̀mí nínú táìmù kan ìsàsẹ́mi hàn ankal khaira akhfaw. tó ń bá gbọ́ kó ṣe dáadáa kan owó àti Islam kọ́ wa ó sì gbésẹ̀ kan, àwọn kan bẹ wọn gbé pamọ́ wọn ṣe bí ìgbà táwọn ò gbọ́. Wa iza sami'u anka sharra aza'uhu, ṣùgbọ́n tó bá gbọ́ ipò aburú kan tó bá gbọ́ aburú kan parẹ́, àbọ̀ sọ̀n kankan, àbọ̀ wí kankan kọ̀ wá lọ lọ́nà wọn, wọ́n máa gbé káàkiri yóò ní ọ̀pọ̀ jù. Wa iza lam afáyẹ ń bá ọ̀rọ̀ ń bọ̀. Wa iza ma sami'u shay'an min al-khayr wa ash-sharr, tí wọ́n bá wá gbọ́ nǹkan kan ikhtara'uhu, wọ́n wá hun. Àwa tá gbọ́ nígbà tó jẹ́ kí n ṣe fídíò yìí ni pé àwa tá gbọ́ nígbà tí afáwa Sheikh Labeeb àti Sheikh Jaqmal tó ní àwọ̀ lérí ọ̀rọ̀ fatiwa àti gbogbo tó ń sọ láàrin ara wọn àti tó wáyé nípa ìtukù sí ojú ara ẹni nígbà yẹn. Àwọn yẹn gbé gan, àwọn blogger gbé púpọ̀, gbogbo àwọn blogger gbé, àwọn mí àgbé fọ́tò ara wọn sẹ́gbẹ̀ẹ́ rẹ̀, wọ́n kàn máa mìíràn mi bọ́m̀bẹ̀ ni wọ́n gbé gan. But ìgbà tọ́lọ̀ ní ó parí ẹ̀, tọ́lọ̀ yanjú rẹ̀ láàrin ara wọn, tó ń wùwà Islam, tó ń wùwà àwọn ìjọ́mọ̀ ìpìlẹ̀ àti ìní bíbí àti ìrántí ibi tí kálukú ti jáde, wọn ò gbé yìí púpọ̀. Ìgbà mo wá rí àfáwà Sheikh Labeeb ní àná tí wọ́n ń sọ̀rọ̀, àbí tí wọ́n ń sọ̀rọ̀ báyá wọ́n wà ní airport ni mo rí lọ́wọ́ alẹ́. Mo wá rí tí wọ́n á sẹ́ndẹ̀ pé gbogbo nǹkan ti tán yanyan, tí mo gbọ́rọ̀ yẹn. Bó ṣe jọ pé òun ní ọjẹ́ ẹlẹ́ẹ̀kejì, àfáwà Jaqmal, Sheikh Jaqmal ló kọ́kọ́ jáde, wọ́n kọ́ sọ pé ó tó kí àwọn jáde lérí ọ̀rọ̀ yìí, lérí àfáwà Sheikh Labeeb. Mo wá ní eléyìí náà tó lẹ́kọ̀ọ́ ká sì fi kọ́ gbogbo àlè umma lẹ́kọ̀ọ́.
alákọ̀ọ́kọ́ ni ipe tó bá ti jọ mọ́rọ̀ ẹ̀sìn khilafu tí máa wá látọjú ayé àwọn sọ̀hábà khilafu máa wá àwọn sọ̀hábà náà nípa máàna ń gbà mí nípa àtúmọ̀ àyà mi ń gbà mí ẹlòmíà lọ síbi báyìí ẹlòmíà lọ síbi báyìí kọ́ra wọn padà ní fans ipe mo bá ti gbọ́ tafsiri bẹ́ẹ̀ ni báyìí bá ti tú ẹni tó tẹ́mi lọ́rùn jù nù kò ní fẹ́ gbọ́ sọ abẹ́ ẹgbẹ́ rẹ̀ mí mọ́ bẹ́ẹ̀ ni báyìí bá ti tú mo ti gbádùn rẹ̀ kọ́dà lérí àyà àsàlẹ̀ tá n ká nínú suratul Fatiha ihdina siratal mustaqim àrí àwọn tó túnú àwọn sọ̀hábà tó ń sọ pé al-Islam lọ́lọ́run mí ní bẹ́ẹ̀ ìpé ọlọ́run fi wá mọ̀nà tọ́tọ́rọ̀rọ̀ ìtumọ̀ pé ọlọ́run fi Islam mọ̀ wá dójú àmì àwọn kan ní àwọn ògbàtúmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ànábì táwọn mọ̀ ní pé al-Qur'anu gangan ìmọ̀ wùwà bí al-Qur'an ìgbọ́ al-Qur'an yé òun gangan ni àwọn kan ní ihdina siratal mustaqim huwa al-Qur'an so ti eba ni àwọn kan sọ pé la in táwọn mọ̀ sí òun náà ni pé ihdina siratal mustaqim huwa ta'atullahi wa rasulihi o ma tin tula toto ipe ká tẹ̀lé Ọlọ́hun kí l'Ọlọ́hun bá wí kí la ne Muhammad wí on gangan ni ìtumọ̀ ihdina siratal mustaqim àmọ́ tó nti bẹ́ẹ̀ ǹjẹ́ gbọ́ ko wọ́n padà sọ dìjà ó padà di pé wọ́n tọ́ bọ̀ jọmọlú àbí ara ẹni wọ́n padà sọ de ibu la tabari bẹ́ẹ̀ láàrin yẹn àfáwà Sheikh Jaqmal àti àfáwà Sheikh Labeeb èyí ò tún tẹ̀yìn èèyàn mọ̀ wá gbé káàkiri pé ìsìláàmù àníṣe ẹ̀sìn jàgídíjàgan ni ẹ̀bẹ̀ ẹni tó ń bí tí ń bára wọn jà àṣàṣì ta ni Ọlọ́run ló mú wọn àní Allah wọn yìí àbí Ọlọ́run wọn yìí Muhammadu wọn yìí ẹ̀sìn ìmọ̀lé ní ẹ̀sìn jàgídíjàgan ni gbogbo tó ọmọ fífi ìsìláàmù sọ ni ló kọ bú ni àwọn blọ́gà wọn mọ̀ gbé bẹ́ẹ̀ dẹ̀ ni nínú ìsìláàmù wa yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí kò ní dàgbàsókè lóòpin ìgbà tí ọba ti sí à ń fa fatiwa láàrin ara ẹni kí kálukú wa tó fi ọ̀rọ̀ mọ́ síbi báyìí ìsìlámù ní dàgbà ìsìlámù yìí ṣe ẹ̀sìn kẹta wọn pé bí wọn kà máa wà jáde náà léyìí abáàna bá ti bá náà nù náà mọ̀ ṣe lọ bẹ́ẹ̀ ìsìlámù yìí ṣe bẹ́ẹ̀ tẹ́ bá wá rí bí fatiwa kan bá wá jáde táwọn àfa wa ń fa láàrin ara tó padà wá dìjà ìjà yẹn gan wọ́n tún gba aládá wájú Ọlọ́run tó bá jẹ́ pé in kana fil qalbi iman wa islam tó yẹ pé torí Ọlọ́run bá ní wọ́n tún gba aládá yìí torí pé wọn ò já nítorí bàbá tó bí ẹnì kọ̀ọ̀kan wọn àbí torí mọ̀lẹ́bí wọn àbí torí àfa wọn kí islam ọmọ bàjẹ́ ni wọ́n ń jà á lé lérí ni mo sọ pé ẹ̀kọ́ tá kọ́kọ́ mú ń bẹ̀ ni pé kí ni ó wá ṣe àwa mùsùlùmí tá a sọ pé mùsùlùmí ni wá ọmọ mùsùlùmí ni wá tí ó ń bọ́mọ ìyá rẹ̀ jà bọ́ bá ṣe lè forget ó ṣá forgive tó bá lò ní bá ṣe mọ́ bó ti bá ṣe tẹ́lẹ̀ ó ṣá ṣe kíni o torí pé fi bayti rasul nínú ilé Ànábì Muhammad abba àlàáfù ń bẹ almusamaha ká fọ̀rọ̀ rárá wa lérí ká ṣàmójúkò fúnra wa kọ́ni àbábá jà Kùránì ni wàá kíbùtùm bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ tí ó dá sí ọ fàákìbù bí mísìlímà ọ̀hún kíbùtùm bí ìwọ náà sọ tiẹ̀ padà kò sí tó burú mẹ́ wọn èjáde kó nu Islam sáré bí ẹ ti gbà parí ẹ láàrin ara wọn torí tí wọn bá panẹ́ fa innal harba awwaluha al-kalam yọmọ bí wàhálà púpọ̀ láàrin Markazi àtàràbí wàláhì yóò bí kò sí likulli firqatin ansarun wa jamaa kọ́dà lábẹ́ fatiwa yẹn ààrẹ nìkan tí mo rí fídíò ẹni tí ń sọ̀rọ̀ pa pé gbogbo Markazi ẹ gbọ́ yálà ya ọ̀rọ̀ ẹ mọ̀ pé ẹ̀já mọ̀ kankan bẹ́ẹ̀ látẹ̀rí ibi tó ti bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ látẹ̀rí ibi tí Markazi ti bẹ̀rẹ̀ ni o bẹ́ẹ̀ látẹ̀rí bí Markazi ti bẹ̀rẹ̀ ni o ìpìlẹ̀ yín gangan á sọ yálà ya ọ̀rọ̀ sí wọn á sọ sí ẹni tí ń bẹ́ńbẹ̀ lọ́wọ́ yìí tí ń darí ẹ̀ lọ́wọ́ yìí á wàá sọ sí gbogbo ẹ̀ tuntun ẹ̀ tí ọmọ kan tó dá fatiwa ọba lè jáde yí pé ó ní àwọn zùmùrà àwọn làwọn ń lo olóńgbò àwọn làwọn ń lo ajá fi ṣàṣejẹ tábà Jaqmal ló bá tètè jáde ipe ẹja sọ̀rọ̀ tí bìrìbìrì inú ìlú kan náà ni wá nǹkan kan rà jáde kábà Jaqmal ló má wá jáde kábà Labeeb náà má sọ pé ó ti tẹnu mi ẹ rí pé aburú wọn wà ní àgbà púpọ̀ kọjá là débi kọ́kọ́ là ní sinmi báyìí ni mo fi sọ fún wa pé
ìfọwọ́wọ́nú àfa Jaqmal àti àfa wa Labeeb kàn fọwọ́wọ́nú lẹ̀ kánà kó sì yanjú ẹ̀ ìwà Islam gbà ni wọ́n wù jazahumullahu khairal jaza torí pé bí ogun bá bẹ̀rẹ̀ tán ìpìlẹ̀ láàmà àìmọ̀ ibi tí ó yọrí sí ẹ wo Palestine àti Israel ẹ wo Palestine àti Israel fi bayti rasul nínú ilé Ànábì Muhammad abalinul qawl walinul jamb ọ̀rọ̀ ẹni yọ dẹ́ ọ̀rọ̀ ẹni ọ̀sẹ̀ kí ni o tó rán Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ yẹ wa pé la yahillu li muslimin kò tọ́ fún ọ tó nínú àwọn tí máa kábùkù jù láyé àwọn tábùkù máa kàn jù tí máa wá káàkiri jù àwọn àfáàní torí pé hum warasatul anbiya tí inú ilé àwọn kan bá dàrú àwọn àfáàwọn pé àfáàní ọba àwọn sọ̀rọ̀ Ọlọ́run bá gbà kó bá ṣẹlẹ̀ sẹ́nìkan bá yọmọ rẹ̀ kú àwọn àfáàní wọn pé yóò ṣe wá lè ka àwọn àfáàwọn kọ́ mọ̀ lè pera wọn ta ni ó wá pè wọ́n àwọn àfáà ti díyọ tí ń tán bẹ́ẹ̀ ṣe ta ni ó wá pè wọ́n kéèyàn kọ́ sódì ní tọ́pìkì rẹ̀ kọ́ sọ pé ẹ̀yin mọ̀rìkàsí ẹ lọ lè mú àwọn ajá yín so bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin mọ̀rìkàsí ẹ lọ lè mú àwọn ajá yín so bí bẹ́ẹ̀ kọ́ àfẹ́rí fọ́ ilé agbọ́n á ba nǹkan jẹ́ tọ́pìkì yẹn kọ́kọ́ dẹ́rù bà mí nígbà mo rí mo wá wo kí ni bẹ́nu ẹ̀ ó ẹnìyẹn sọ̀rọ̀ gan-an kọ́lọ́nkọ́ bá wa ṣe àlékún àforíjìn fún àfa náà àtẹnitọ́ sọ̀rọ̀ síwájú táfà náà fi sọ ọ̀rọ̀ yẹn kọ́lọ́n wọn ṣàforíjìn fún gbogbo wọn ọ̀rọ̀ tá a sọ tí wọ́n mọ̀ fi bú àwọn àfa wa àwọn àfa yẹn tí wọ́n mọ̀ fi bú wọn wallahi èèyàn mọ̀ jẹ̀bi rẹ̀ wájú Ọlọ́run in awliyahu illa almuttaqun torí pé àwọn wòlíì Ọlọ́run àwọn ẹni yìí àwọn ẹni olùbẹ̀rù Ọlọ́run yẹnyẹn ni wọ́n bí Ànábì sì jọ yé wa pé bí èèyàn bá fèsì wòlíì Ọlọ́run fèsì ẹ̀ kí wọ́n ní oríire ọmọ Sheikh Adam tí ó bá sóríire kí wọ́n ní oríire bàbá Lágbàjì táwọn ọmọlẹ́yìn wọn náà bá sóríire nígbà tí ẹ̀mí bá ń fèsì odidi bàbá Lágbàjì adúrú wìláyà yẹn adúrú jẹ́ni Ọlọ́run ni kí n máa wá torí ọ̀rọ̀ ọmọ kéwu wọn kí n máa wá sọ àgbákò ọ̀rọ̀ sí wọn bó mo ṣe fẹ́ sọ̀kalẹ̀ dáa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọmọ tó jáde nínú sùmúrà tó lóun sọ̀rọ̀ sí Sheikh Adam ládùúrú wàhálà yìí ládùúrú gbìyànjú yìí ládùúrú ṣiṣẹ́ tọ́lọ́run yìí ládùúrú ìtẹ́sára tọ́lọ́run yìí ládùúrú ìgbìyànjú yìí kéèyàn wá lóun fẹ́ mọ ìyàkàyàkà ọmọ ṣe isnadul amr ìlàgẹ́ yìí sọ ìbí bọ́yá ọmọ kéwù kan wùwà kan ó wá fẹ́ mọ sọ̀rọ̀ sí Adam láìda mọ sàfitì tí ó ṣe ti ṣe Adam sọ́dọ̀ wọn mọ bú Sheikh Adam ǹjẹ́ ni wọ́n sọ̀kalẹ̀ dáadáa láà lóje ń kí àfàwà Jaqmal àti àfàwà Sheikh Labeeb pé jazakumullahu khairal jaza bẹ́ẹ̀ ti parí ẹ̀ kí á láàrin ara yìí náà lọ́dá ṣèbádìí sànẹ́bí jọ ó ní nínú àwọn èèyàn rẹ̀ òun náà làwọn tó bá ṣe kí ni o àwọn tí wọ́n bá ṣe kí ni tó bá bára wọn jà nítorí tọ́lọ́hun tó sì parí rẹ̀ nítorí kí ni o nítorí tọ́lọ́hun nínú èyí ò ní mo fẹ́ kí gbogbo àwa yòókù náà dì mú ká dì mú ipe ìwà tá a wù ọ̀rọ̀ tá a sọ tí wọ́n fi sọ̀rọ̀ sáwọn àfa wa tí wọ́n mọ̀ fi wú àwọn òkú àwọn àfa wa tí wọ́n mọ̀ fi sàfitì tí ọ̀dà sọ́dọ̀ wọn ká tètè sí kíni ká jìnà sí. torí àrí àdìsí Ànábì Muhammad kan tó ní turadul a'malu fi kulli ithnain wa khamis ìwà gbogbo ọmọ ènìyàn wọn kó wá síwájú Ọlọ́run níjọ́ gbogbo ọjọ́ Monday and Thursday fayagfirullahu li kulli muslimin àmójúkọ Ọlọ́run máa bá gbogbo mùsùlùmí kan àwọn wo ni àwọn tí wọ́n bá láforíjì illa rajulan àfàwọn méjì kan kanat baynahu wa bayna akhihi illa rajulan àfẹnìkan tó yẹ pé ń bẹ láàrin òun àtọmọ ìyá rẹ̀ ṣàkánà ìbínú ara ẹni ni ìsọ̀rọ̀ síra ẹni ni ìkara ẹni lábùkù ni fayaqulu Ọlọ́run máa sọ pé dáhùn hazaini ata yusliha awo jestolaha ẹ fa àwọn eléyìí lẹ o àforíjì ò létí bá àwọn eléyìí ó dìbò àwọn bá ṣàtúnṣe láàrin ara wọn ló jẹ mọ kí àwọn méjì púpọ̀ ẹ kú mọ pápá Jaqmal mú lẹ́nu wọn dá láhán wọn mọ̀rọ̀ sọ àfáwà Labeeb morin kọ wọn sì ní alizanu silahun suhadai ẹnu yìí bí ìdání yóò gún yàn la wàlá yóò ju abẹ́rẹ́ lọ yóò gún yàn la wàlá yóò ju ìdá lọ nǹkan ìjà ni tó mú
ó wà ní méjì bó ti ní positive bẹ́ẹ̀ náà ló ní negative kò sí tí ò lè bàjẹ́ lẹ́ẹ̀kan náà kò sí tí ò lè tún ṣe ẹ wo àwọn yẹn ti gbé orin àfa Sheikh Labeeb káàkiri lérí ọ̀rọ̀ àfa Jaqmal ìwà ṣubú àfa Jaqmal wọn wà kọkànlẹ̀ ẹ wo báyìí yẹn ti gbé fídíò àfa Jaqmal náà ìyẹyẹ ta ni wọ́n wà ìyẹyẹ àfa wa Labeeb láfi sọ pé tó bá wá kù láàrin àfọwọ́ Jaqmal àtàfà mi àlékún oore Ọlọ́run yóò máa bá àforíjìn láàrin ara ẹni kún gbìyànjú ẹ̀ ó wù wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àfọwọ́ Labeeb torí tí wọ́n bá máa fi sọ̀rọ̀ Sheikh Adam láìda àbí máa sọ̀rọ̀ síta ni o ọ̀rọ̀ Sheikh Lágbàjì láìda nítorí àwọn ọmọ ọ̀sìn àbí torí àwọn àfàsìn tá ń lọ́gbà wàláhì kò ní bá mu lójú kí àwọn méjì púpọ̀ pé Ọlọ́run ó dúpẹ́ fún wọn púpọ̀ àlékún oore àlékún dáadáa Ọlọ́run ṣe fún wọn wọn ò já nítorí tẹlumi torí ọ̀rọ̀ Ọlọ́run náà ni wọn ò kílẹ̀mù fámìlì kálukú gbọ́rọ̀ fámìlì rẹ̀ wá kálukú gbọ́rọ̀ nulẹ̀ rẹ̀ wá kálukú ń gbé kíni wá o kálukú ń gbé ọ̀rọ̀ Ọlọ́run wá kálukú sì ń bá kẹ pẹ̀lú ọ̀rọ̀ Kùránì àti hadith lódìjà lódì à ń fẹ́ máa búra ẹni ẹnu tó wá búra ẹni náà ló tó wá padà á ṣàtúnṣe ǹjẹ́ agbó àfa tó lọ́wọ́ jáde ṣe fídíò mọ́lẹ́rì mọ̀ríkàsí ǹjẹ́ agbó nǹkan kan mọ́lá tọ̀dọ̀ àfa wa Sheikh Labeeb tó láwọn gbé ọmọ mọ̀ríkàsí kan nígbà tí àfa Jaqmal ti ṣe ń tọ́ yẹ kún ó ṣe tí àfa wa Sheikh Labeeb náà ti ṣe ń tọ́ yẹ kún ó ṣe ǹjẹ́ aburú ọlọ́lẹ̀ àbí ọlọ́lẹ̀ ọlọ́lẹ̀ la máa fi sọ fún wa pé àtúnṣe lọ́dọ̀ àwọn àfa kìí ṣe ń tá àmọ́ lọ lára kìí ṣe ń tí a ní kàkún kìí ṣe ń tí a ní yàsí torí tí ó padà bàjẹ́ láàrin àwùjọ wa yóò pọ̀ kọjá bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ bí sọ́rí Ànábì ní la ta'kiranna min al-ma'rufi shay'an ń ṣe sọ́rí ni mo fi wádùn tí ń sọ yìí kìí ṣe lérí àfọwọ́ Sheikh Jaqmal nìkan àbí lérí àfọwọ́ Sheikh Labeeb yìí fi ń kọ́ gbogbo ra wa lẹ́kọ̀ọ́ ni pé la tahjur ahaka má ya ọmọ ìyá rẹ lódì kó lò ní bá a ṣe láíláí mọ́ kò sóore bí ká yan rẹ ni lódì lópin ìgbà tá a bá jẹ́ mùsùlùmí tá ń kírun tá ń gbàwẹ̀ tá ń yọ zàká tá ń ṣe gbogbo nǹkan tó bá kú kìkìdá òdì ó lè mú dáadáa yẹn dínkù wọn ju Ọlọ́run ó lè mú dáadáa yẹn dínkù wájú Ọlọ́run ó lè mú dáadáa yẹn dínkù wájú Ọlọ́run kéèyàn ọ̀rọ̀ ọmọlàkejì rẹ̀ kó má sọ̀rọ̀ sí kéèyàn ọmọ sálámà sọ ọmọlàkejì rẹ̀ kéèyàn ọmọ láforíjì gbogbo nǹkan mọ́ gbà béèyàn bá ti sẹ̀mí ọ̀sẹ̀mí náà nù ni ọ̀tán náà nù ni ẹni bá a ṣe mọ́ wàláì kìí ṣe wà Ànábì Muhammad tó ẹ̀ pọ́ àmọ́ lẹ́yìn Ànábì Muhammad làjẹ́ o lànàbì fún ọ pé la tahasadu ẹ má máa pẹ̀gàn ara yín wala tanajashu ẹ má máa wádìí ara yín láì dá ẹ má máa wá tọ́tọ́ fi ara yín wala tabagadu ẹ má máa bínú ara yín ẹ má máa ṣe kí ni o ẹ má máa bínú ara yín wala tadabaru wa kunu ibadallahi ikhwana wa kunu ibadallahi ikhwana ẹ dákun mú bọ̀ wá wò. wa kunu ibadallahi ikhwana ẹja máa bára wa ṣe ẹja máa bára wa lò dáadáa ẹja láníyàn tó dá sọmọlàkejì ni ló jẹ́ ń sọ pé ẹ dákun àwa àfa àti dàrí kọ́ṣe àti dé fàárí àti di olùrọ́lé Islam ẹni tí ń fatiwa tó bá ti lè ṣẹlẹ̀ torí ta nẹ́bíà Muhammad sallallahu alayhi wa sallam torí ta nẹ́bíà Muhammad torí ta nẹ́bíà Muhammad ẹ dákun ẹja máa ṣe tó ń pè ní anakdul mawdu'i anakdul mawdu'i bó ni tí mo fẹ́ tìrìtì bó mo ṣe fẹ́ sọ tí ẹ ṣe pé báyà mo fẹ́ tako ẹnìkan mo fẹ́ sọ̀rọ̀ sẹ́nìkan mo fẹ́ sọ̀rọ̀ sí jọmọlúwàbí ẹnìkan torí kò sí ẹni tí wọ́n sọ̀rọ̀ sí láyé tí ò ní fẹ́ retaliate
kò wá sí ẹni tí ò níjọ kullu hizbin bima ladayhim farihun kò wá sí ẹni tí ò níjọ látijọ́ tí a ti bẹ̀rẹ̀ social media yìí tí fatiwa kan bá di wàhálà wàláyà ọmọ kéwù náà ni àwọn àfáàní ọkọ̀ọ̀kọ̀ gbé láàrin ara wọn inú kẹlòmí ọmọ ṣe nẹ́kùdù mọ̀ọ́dún kọ́ ṣe nẹ́kùdù sáàtì ànẹ́kùdù sáàtì mo ní ìṣù pẹ̀lú ẹni yìí èyí tí ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni yìí mo fẹ́ ó ti kó sí mi lọ́wọ́ ẹ jẹ́ ń fi opportunity sọ̀rọ̀ sí ní padà wá ń dípà ń sọ̀rọ̀ síra ẹni táwọn ọmọ kéwù fi ń jáde. Markasi Adabi òun Sufi kan náà ni wọ́n gbogbo ní Sufi pátáwárè ibì kan náà làájọ ń pa kíni sí ìrẹsì làájọ ń pa nǹkan sí gbogbo kálukú wa ló ní ìpìlẹ̀ gbogbo kálukú ló ní àáfà gbogbo kálukú ló ní ń fàárí tiẹ̀ àwọn bàbá yìí wá bára wọn jà lérí ọ̀rọ̀ ayé wọn bára wọn jà nítorí mo fẹ́ ní fans wọn bára wọn jà nítorí má járáǹkì mi wájú àwọn tó ń fẹ́ràn mi wọn bára wọn jà lérí kan mi tó ju tó rọrùn lọ tí ẹ bá wá lè fún àwọn kèfèrí láyè àwọn ẹlẹ́sìn mi láyè wọ́n ti ara tani Ọlọ́run wọ́n fi sọ̀rọ̀ sí Islam bẹ́ẹ̀ bá fún àwọn tó pera ní alùsùnà ló kọ́ lásán tẹ́ bá fún wọn láyè wọ́n ṣe yẹ̀yẹ́ gbogbo yín pátá wọ́n mọ̀ sọ pé ẹ̀hìn ìgbà tó yẹ pé lérí ìbàjẹ́ ló pa wọ́n pọ̀ wọn ò padà mọ́ bára wọn jà láti sọ pé anẹ́kùtù mo dùn yín mo fẹ́ tíìtì ọ̀rọ̀ yìí bí mo ti mọ̀ nínú Al-Qur'an nínú hadith lọ́dọ̀ àwọn àfáà ó dájú anẹ́kùtù sáàtì lọ mo fẹ́ tíìtì ẹni yìí gangan ọ̀rọ̀ kan bẹ lápèjúwe mo fẹ́ mú àpèjúwe kan wá ó ju ẹnu mi lọ mo kàn fẹ́ ra ṣàlàyé fún ara wa ni ṣe mọ̀ pé bàbá wa Sheikh Abdul Wahhab al-Gamawi hadamallahu wa hayatahu wa atalallahu umrahu bil afiya wa siha wa salama nígbà tí bàbá wa Sheikh Adam osima radiyallahu ta'ala anhu ó ṣe dédé gbàtà Nabi Muhammad osima sallallahu alayhi wa sallam pẹ̀lú pé en tó bá tóbi bó bá ti kọ́kọ́ kú ẹ̀yìn rẹ̀ kọ́kọ́ rí bákan kó tó bí ọmọ wa ṣẹ́tù ìgbà tíjà fi wà àbá wa Sheikh àwọn àbá wa kan me wọ́n pè ní Sheikh Yunus al-Akatawi akata ni wọ́n so ti yé bá ní àbá Sheikh al-Gamawi ibi kan náà ni wọ́n ti jọ wá ìpìlẹ̀ nǹkan náà ni ibi mo tí wá sọ pé ìtàn yìí ju ẹnu mi lọ ní pé àwọn bàbá wa ni wọ́n àwọn àfáà wa ni wọ́n táìmù tí ọ̀rọ̀ ìjà rárá wa ṣẹlẹ̀ kó tó di pé Ọlọ́run wa yanjú ẹ̀ tọ́lọ́run wa parí ẹ̀ tí gbogbo ẹ̀ kan wá tán kọ́lọ́run bá fọ̀run kẹ́ Sheikh Yunus mo rò bí ọ̀rọ̀ kan wá ra ṣẹlẹ̀ nípa pé ṣé Sheikh Yunus Akatawi wọ́n kọ́ bàbá wa Sheikh Al-Gamawi wọ́n kọ́ wọn àbí wọn kọ́ wọn ṣé pé Amẹ́ríkà sì máa ń ṣe fáàrí wọn mo sí ní ọ̀rẹ́ mo kọ́ kọ́dà kò bá mi níta òjì kò bá búlù lọ́rùn mi àfáà rẹ̀ lèmi ṣe ìmọ̀ sábà wáyé láàrin ara ọ̀tàfà àkúrúbẹ́ ìnana bàbá Sheikh Gamawi wá ní àwọn kọ́ àwọn nǹkan kan ni wọ́n ra ṣàlàyé ńgbà yẹn ètí mo wá fẹ́ pè ní anẹ́kùdù ni mo dùn yín òun ni tíra tí mo wá bá pàdé àwọn tó bá ti ka tíra òun ni wọ́n mọ̀ Sheikh Yunus Akatawi lọ́kọ́ kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ́ kọ́dà wọn sọ̀rọ̀ sáwọn kọ́ Sheikh Abdul Wahhab al-Gamawi kéwú àbáwọn ọ̀kọ́ wọn wọn sọ tọ́yẹ pé fìlà àkíkọ̀ wọ́n sì kọ́ Sheikh Abdul Wahhab al-Gamawi kéwú ó yẹ kí wọ́n lè bínú pé aláìmoore yìí mo ju ọ̀rọ̀ lẹ́jọ́ eré àfa rẹ̀ ní mo jẹ́ mo senior rẹ̀ mo gbájọ́ kì mú wájú rẹ̀ mo darí rẹ̀ ṣe é mọ̀ pé lábẹ́ bí wọ́n bá ti ń sọ ọ̀rọ̀ bínú bá ní Sheikh Abdul Wahhab náà ṣe kí ni bàbá wa náà jáde pé ẹgbọ́rọ̀ tí ń bá mi sọ yóò di eruku láàrin ara wọn no wàláì Sheikh Yunus sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n kàn rọra pìtàn bóun làwọn ṣe dáyé bóun làwọn ṣe kẹ́kọ̀ọ́ bóun làwọn ṣe dé markas bóun ni Sheikh Adam ti sọ pé káwọn ọmọ lọ sí misbahu ní Gama káwọn ọlọ́lẹ̀ máa kọ́ọ̀yàn wàláì ìtàgbésí ayé wọn ni wọ́n ń kọ́ ẹ wo uslub kullu shay'in lahu uslubuhu
uslubul ada wa uslubul ilqa wa uslubul wafa gbogbo nǹkan ló ní mẹ́tọ́dù rẹ̀ kódà Sheikh Yunus wọn ò pìtàn ìwọ̀n mo abú Sheikh Wahab ìyẹn mo jù ọ́ lọ lọ́jọ́ erí ni àáfàá rẹ ni mo jẹ́ ni mo kọ́ kéwú ni kódà wọn ò sọ tọ́jú ọmọ bẹ́ẹ̀ wọ́n kàn sọ bóun ni wọ́n ṣe bí mi bóun mo ṣe dàgbà bóun mo ṣe kẹ́kọ̀ọ́ bóun mo ṣe dé markas bóun ni mo ṣe dé misbah gamatan ní kí n mẹ́mi ọ̀dọ̀ ni mo ṣe tẹ̀dírìs àti kíkọ́ ṣe tẹ̀dírìb kọ́ padà wá di tẹ̀dírìs ìtàgbésí ayé wọn ni wọ́n kàn ra ń kọ́ bọ̀ ṣe pé bàbá wa Sheikh Abdul Wahab Gamawi àáfà bàbá tó bí èmi ni senior bàbá mi ni wọ́n tún wá jẹ́ àáfà wọ́n tún pa ọ̀rọ̀ kọ́ wọn kọ́ bàbá tó bí èmi bó ṣe jẹ́ pé bàbá mi àgbà alágbàlà wọ́n fi kẹ́kọ̀ọ́ wọ́n dàgbà Sheikh Suleiman Abdullahi Ayal Egbawi wọ́n dàgbà ju ọ̀pọ̀ àwọn méètì wọn lọ ju ọ̀pọ̀ gbogbo àwọn sínú wọn náà lọ àmọ́ nínú mímọ̀ ká sọmọ kéwú Sheikh Abdul Wahab sínú wọn sì kọ́ wọn àfáà ni wọn ọlọ́run bá fọ̀nà kẹ́ Sheikh Suleiman ọlọ́run bá jẹ́ mi Sheikh Abdul Wahab Gamawi okun ọ̀rẹ́ tímọ́tímọ́ alájọṣe kódà wọ́n déwájú Sheikh Suleiman wọ́n wá nù ọgbà àwọn Markaz Darul Quran táwọn náà dálẹ̀ wọ́n bá wọn dúpẹ́ alájọṣe ni wọ́n ni mo sọ pé ìtàn àwọn bàbá wa ní gbogbo nǹkan yìí lọ́dọ̀ àwọn kan ó ju ẹnu mi lọ bẹ́ẹ̀ ní tòótọ́ àmọ́ mo kàn á fẹ́ fi kọ́ lẹ́kọ̀ọ́ pa anecdote mòdùn yìí bó o láṣẹ tírìtì fatiwa tí ò ní di wàhálà bó o ní ọ̀rọ̀ mi ṣe fẹ́ ṣẹlẹ̀ tí ò ní di kíní mòdùn yìí tọ́pìkì ló yẹ ká treat kò yẹ ká treat èèyàn. Sheikh Abdul Wahab tó ti wá sọ síwájú pé Sheikh Abdul Wahab bàbá mi handwriting Sheikh Abdul Wahab Gamawi mọ́ dáàmọ́ báyìí nínú àwọn ìwé tí ń bẹ lọ́wọ́ Sheikh Suleiman nígbà Sheikh Suleiman padà yan àáfàá àgbà kan tí wọ́n lọ lè ṣe lẹ́sìn ní náhù lọ́dọ̀ wọn Sheikh Abdul Wahab sí ní nọ́mbà 1 ní ẹ̀tọ́ ọmọ náhù jù yìí pẹ̀lú pé mẹ́tọ́dù bí Sheikh Abdul Wahab ti kọ́kọ́ kọ́ àwọn kò clear dáadáa àwọn nídìí kún kọ́ máa sọ arọ́jùl wọ́n máa sọ pé muzakar male almaria female kọ́ máa sọ láyàtọ̀ àwọn nídìí wọ́n máa mísẹ̀ pẹ̀lú English torí pé àwọn ti kọ́kọ́ ṣe sọ́jà ìwé làwọn kọ́kọ́ ká bí náwó tí wá tètè yé wọn wọ́n nídìí kọ́ máa mísẹ̀ pẹ̀lú èbó wọ́n wá lọ sọ́dẹ̀ tó yẹ pé èbó tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ṣé Abdul Wahab kọ sí wọn pé ìrí àbá Suleiman ìrí mọ́tà máa ṣe lẹ́sìn lọ́dọ̀ mi kankan náà ni wá wọ́n ní tí wọ́n á fi ìwé tán tí wọ́n á ní utlubul ilma walau kana fi mashaqqa àbá Suleiman tẹ́ bá fẹ́ mọ̀ náà wí dójú àmì ẹ wà níbi ó ti yẹ kẹ́ wà ní kọ́lá báyìí pé wàhálà bá ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ kí ló jẹ́ ń pìtàn òun ni pé bàbá wa là mọ́lẹ̀ fáwọn ni pé Sheikh Wahab àfà tó kọ́ àwọn sámú ni bó ṣe jọ pé àwọn jọ bá búlù lọ́rùn ara wọn ni senior ní tó padà dà fà but Sheikh Abdul Wahab sọ wọ́ọ̀dùn gbà tí wàhálà ìjára fi ṣẹlẹ̀ bí ìjábára fi ṣẹlẹ̀ ẹ mọ̀ sọ nǹkan míì pé Sheikh Yunus àkàtà wọn kọ́ àwọn ṣe pé mo sọ pé bí ìtàn yìí bá ju ẹnu mi lọ bí ọba bí ẹnìkan bá nítàn ju ẹnu mi lọ èmi náà ti sọ pé ó jù mí lọ torí táwọn bàbá wa ni àákànfin kọ́ra nípa tí wọ́n ń pè ní nẹ́kìlù sáàtì àti mọ̀ọ́dún yìí ìpè Sheikh Yunus àkàtà wọn kọ́ àwọn Sheikh Abdul Fattah Yasin wá gẹ́ẹ̀tì tíra yẹn mo wá ka tíra tí Sheikh Yunus àkàtà wíwá kọ́ kí ni wọ́n á sọ ń bẹ̀ wọ́n pìtàn báwọn ti dáyé báwọn ti dàgbà báwọn ti kẹ́kọ̀ọ́ báwọn ti kéwú wájú Sheikh Adam báwọn ti darí sí misbahu láti máa ṣe tẹ̀dírìb nígbà yọ padà di tẹ̀dírìs bàbá mudiru mọ́kàtà Sheikh Habibullahi Adam Abdullahi Al-Ilori adamallahu hayatahu wa afiyatahu àwọn ni wọ́n ṣe tẹ̀kírísùn Sheikh Yunus wá ń gbé àwọn fọ́tò kan wá nípa pé ńgbà mo wà báyìí tí mo dé kíláàsì báyìí ní gama yẹn wá ní misbahu yìí gangan ni bàbá Sheikh Al-Gamawi ti bẹ̀rẹ̀ kéwú wọ́n sọ pé ńgbà mo dé gama tí ń kọ́ yẹn àwọn ọmọ kéwú tó wà nínú kíláàsì yìí rè wọ́n wá kọ́kọ́ ẹ̀wù ẹ̀kọ́ sẹ́yìn wọ́n mọ̀ sọ pé you go explain tire no evidence bàbá mudiru kọ́ sínú tẹ̀kírísùn pé àǹfààní ń bẹ ń bi fọ́tò torí pé fẹ́tò ní máa bi ṣáká tí bá ń bẹ́ bí ìtàn yìí máa dànù Sheikh Yunus sọ àkọ́ pé àfà ló jókòó yìí àwọn ọmọ kéwú tó bá nu kíláàsì tó kọ́kọ́ kọ́ lọ́dún yìí rè àwọn ọmọ kéwú báyìí orúkọ rẹ̀ rè báyìí orúkọ rẹ̀ rè báyìí orúkọ rẹ̀ rè báyìí orúkọ rẹ̀ títí wọ́n fi kan bàbá Sheikh Abdul Wahab Gamawi
àwọn náà ń bẹ nínú àwọn tó dàgbà nínú student ńgbà yẹn nínú àwọn student tó jọ pàdé gan mọ́ sẹ́mọ̀ ẹ wo mọ́ ti rọra gbé ọ̀rọ̀ tán wá nípa pé má dààmú ara rẹ gbogbo aráyé mo kọ́ Sheikh Abdul Wahab mo kọ́ wọn sẹ́mọ̀ àwa táwọn kẹtẹ́ máa pẹ́ bàbá wa ní bàbá wa gángan rẹ̀ Sheikh Abdul Wahab Zubi wọ́n kọ́ síbẹ̀ ní pé àtọ́ọ̀lẹ̀ ọlọ́run wá yanjú gbogbo ẹ̀ ọlọ́run bá fọ̀rùn kan wọn kò sí kankan láàrin Sheikh Abdul Wahab àti Yunus tí wọ́n fi lọ lé bọ́ọ̀lù alhamdulillah ọlọ́run yanjú ẹ̀ sẹ́mọ̀ á kàn sálàyé pa pé nígbà tá nẹ́bí náà fi sálàyé sí láàrin àwọn sọ̀hábà náà wọ́n ṣe kí ni o gbẹ́mi sí omi ò tó ọ wà gan nígbà sí Adam náà pé bí sí Adam náà ti tóbi tó àtàní ọ̀wà ru ẹrù yìí ta ló lè gbé ẹrù yìí ta ló lè ṣe wàhálà yẹn kí ni yẹn náà kọ́kọ́ fa Kùránì sì sọ fún wa pé wala tanaza'u fatafshalu wa tadhhaba rihukum ṣe gẹ́tì máa Kùránì ti máa pa àmọ́ fa nǹkan àmọ́ fa pò ta ni ó dé bẹ́ẹ̀ ta ni ó lò ta ni ó darí ẹ̀ ṣe gẹ́tì báwọn ni ọkọ̀ọ̀kọ̀ wáyé kí ni mo fẹ́ fààyàn bẹ̀ ni pé tí Sheikh Yunus bá sọ̀rọ̀ sí Sheikh Abdul Wahab pé ó ṣe báyìí ó wù àìlẹ́kọ̀ọ́ sí mi ó wù akíní sí mi ó wù akíní àwọn náà retaliate wọ́n fèsì padà kọ́dà wọn ò ṣe tọ́jú wọn bẹ́ẹ̀ èyí tá à ń béèrè tí mo tá a kọ́kọ́ sọ́njọ́ sí mo kọ́kọ́ sọ́ngbà kàfàrà náà nìyẹn ipe anadul mọ̀ọ́dún ẹja títí tá a fẹ́ sọ gangan lápèjúwe ǹjẹ́ èkúté ọ̀farapẹ́ ẹ̀mọ́ ìmọ̀ ọkọ̀ tí kálukú máa ń pè ní láàjà tiwọn àmọ́ ní Ìlọrin tí wọ́n á ń pè kíní kan ní ẹ̀mọ́ wọ́n ń pè kíní kan ní àfè àti èkúté ẹ̀mọ́ àti àfè inú igbó láti bá èkúté inú ìgboro inú ilé láti bá ìgboro ni òun àmọ́ wọnú ilé gan kọ́dà ìdérí àwọn ajẹ́lójú onílé àwọn kan máa ń pè ní èkúté sẹ́kúté náà kọ́ ni ajẹ́lójú lè dàgbà pọ̀ àmọ́ àwọn kan ń pè ní èkúté àmọ́ mo fẹ́ sọ àwọn tó jẹ́ mùtàṣábíà tó jọra wọn èkúté ẹ̀mọ́ àfè òkété àwọn ẹran yìí jọra wọn púpọ̀ èwo ni Islam ni a jẹ èwo ni Islam ni a má jẹ pẹ̀lú pé alhalalu bayyinun walharamu bayyinun wa baynahuma umurun mushtabihat àti mèyí tó ní a máa jẹ àti mèyí tó ní a máa ṣe kíni o ká máa jẹ àwọn mẹ́wàá bẹ wọ́n mísì ara wọn èwo lọ́dà èwo ni ọ̀dà kó tó di pàṣẹ lọ sọ́dọ̀ àwọn medical doctor tó ń ṣàlàyé fún wa pé nǹkan báyìí ń bẹ lára eléyìí ó lè ṣàkóbá fún eléyìí èwo ni Islam ní a jẹ ṣe ń pé gbogbo tó bá ti rújú báyẹn ntọ́ dájú tí Islam sọ pé àkọ̀rọ̀bí tó súnmọ́ jù ní pé tó bá ti rújú káfẹ̀ kan pàátì ká mọ̀ débẹ̀ kọ́dà bí àyà ẹ mẹ́jà tó padà síbi ọ̀rọ̀ alájáde ẹnìkan pé mi ń jẹ́ onímọ̀ àwọn pé àwọn èèyàn mọ̀ nílà aka ìkẹ́sọ́nkẹ́ fún ó ní alẹ́kùn àfa má bá ṣe ní ajá jẹ́ mọ́ jàjá ǹjẹ́ ṣé ajá ṣe dúbí ewúrẹ́ tí ó farabalẹ̀ tẹ́ farabalẹ̀ gbá mú tí ó sì dúbí ewúrẹ́ tí ó sì bọ̀rọ̀ san yàn títọ́ rẹ̀ náà sì bọ̀rọ̀ máa kàn yàn mo ní ìmọ̀ àmọ́ ìwádìí lọ́dọ̀ àwọn bọ̀ wọn ṣe máa pa àwọn kan ní àmọ́ bá pa wọ́n gbọ́ omi gbóná tó tóbi wọ́n sọ sínú ẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n sọ sínú omi gbóná ni wọ́n á wò pé ànẹ́bì ni wọ́n bá pa nǹkan ká pa lọ́nà tó dáa bọ́ba kan náà yà pípa náà ẹran lé sì ní àbọ̀rọ̀ yìnbọn fún ẹran lé náà tún ni o àtúbọ̀rọ̀ ṣe kí ni o àtúbọ̀rọ̀ yìnbọn fún tó rà níbi sọ fún wa pé bẹ́ẹ̀ bá pa nǹkan ẹ wọ́ ọbẹ̀ kọ́ mú ẹ pọ́n ọbẹ̀ yín dáadáa bẹ́ẹ̀ bá wá pa o ẹ bọ̀rọ̀ pa nípa kúpa ẹ fi lára balẹ̀ ẹ sì fara balẹ̀ gé ẹ fara balẹ̀ pa ajá ò ṣeéṣe bẹ́ẹ̀ ẹ lè sọnù omi gbóná pípa àwọn ẹsẹ̀ pípa Islam ara ń tẹ́tù mọ̀ pé kíní yìí ọ̀dà kí wọ́n sọ̀rọ̀ fún kí ó ṣe jẹun ànábì ni tó súnmọ́ jù òun ni pé tó bá ti rújú kẹfà nǹkan fílẹ̀ lọ dáa jù torí pé padà kó sínú ọgbà Ọlọ́run nínú èèwọ̀ ẹ wá wo àwọn ẹran tí mo wá kà yìí kẹ́nìkan wá dé lónìí àmọ́ wá jẹ àwọn míì máa jẹ òkété àwọn míì jẹ kọ́nà àwọn aláboyún wọn ní tọ́ bá ń jẹ aláboyún bá ń jẹ òkété ó lè mú ọmọ rẹ̀ jalè torí pé òkété ó lè níjà wọ́n fi torí ìwà rẹ̀ wọ́n fi lapa sí pé yọmọ tàkà yálà yọ lapa lára ọmọ inú oyún tí ìyá rẹ̀ bá ń jẹ wọ́n kọ́ aláwọ̀ ẹ̀kọ́ dáadáa àwọn ejò kan bẹ wọ́n ń jẹ àwọn ejò kan bẹ wọ́n jẹ ejò lè jò sì ń jẹ wọ́n máa sọ pé ejò kan bẹ ẹgbára àbí kí ni wọ́n máa pè é
ejò ń fine gan báyìí wọ́n ní téèyàn bá ń jẹ ọmọ rẹ̀ ó fine ẹ wo tó fi torí rẹ̀ dáhùn yìí àwọn kan wá ń bẹ́tọ̀ ìpọ̀ wa rújú káwa rẹ̀ nìkan lónìí kọ́ wa ní a ìtú ọmọ ajẹ jù táwa mọ̀ jù táwa náà sì máa jẹ òun ní ìgbà táwa kékeré àmọ́ sábà tí wọ́n bá pa ẹmọ́ àmọ́ jẹ tí wọ́n bá pa àfè àmọ́ ṣe kí ni o àmọ́ jẹ wọ́n bá pa òkété àfinú kan jẹ àrífinú kan jẹ àní jẹ pẹ̀lú dọ̀mọ́nù garanti nínú Islam ṣùgbọ́n èkúté àtàjẹ lójó ní àìjẹ wọ́n sì jọra wọn ṣákìlán nírísí wọ́n jọra wọn kẹ́nìkan wá sọ lónìí pé ọlọ́ alẹ́ jẹ́ nínú Islam tó bá gbé ikú rẹ̀ lérí alẹ́ farẹ̀ pẹ̀lú àwọn ọ̀ràn yòókù kẹ́nìkan wá bọ́ta pé èkúté alfahara èkúté nínú Islam ààrẹ hadisi fún ni àbí ààrẹ hadisi ààrẹ ọ̀rọ̀ Ànábì Muhammad ni àbí àrọ́rọ̀ Ànábì Muhammad akasa mọ̀ pé nínú àwọn àwà tẹ́ ń bẹ lára èkúté bí ti máa rí ẹnìkan ti sọ pé ká máa jẹ́ o ìwọ wá fẹ́ ṣe rọ́dù rẹ̀ ọwọ́ akọ tọ́pìkì pé òkúté jíjẹ nínú Islam sáà lè jẹ́ àbá lè jẹ́ ọ̀rọ̀ yìí rújú àwọn àfáà kan sọ èyí sọ gbogbo mọ́síàbí báyìí náà àfáà kan báyìí ní haramu ni ìdí tó fi pè ní haramu rẹ̀ áyà rẹ̀ nínú Al-Qur'an àwọn kan sọ pé ńlá ìtọ́lọ̀ ọba sọ kọ́ ìtọ́ wíre wọ́n ní kàrá akọ́ ni bọ́bá wù ọ́ o lè jẹ́ bọ́bá wù ọ́ o sì lè má jẹ́ kàrá ni èmi kàn yé tiẹ̀ pásánà kéèyàn ọmọ wa mú àwọn ẹ̀rí wa bó ló ṣe fẹ́ dìjà kó lè dìjà àmọ́ èkú tẹ́tẹ́ nìkan sọ pé a lè jẹ́ nínú Islam èyí tó dìjà òní tẹ́yẹ kà títẹ̀ èkú tẹ̀ òní àwọn tí wọ́n bá ń gbọ́rọ̀ wọ́n mọ̀ pé ọ̀rọ̀ rẹ̀ yìí èsì ní ń jẹ́ fún ẹni tó títẹ̀ pé a lè ṣe kíni o a lè jẹ́ o nídìí ọ̀strẹ́sì ara rẹ̀ o nídìí àdàmú ara rẹ̀ o nídìí kọ́ gbọ́tàn bàbá ara rẹ̀ àbí kọ́ gbọ́rọ̀ èrè ara rẹ̀ as a neck dol mo dùn yìí èkúté jíjẹ ní Islam sọ́lọ àbí ọ̀lọ́ ẹ̀rí àwọn àfáàrí ibi èmi náà wá sọpọ́tì rẹ̀ ìfaramọ́ ní jíjẹ pẹ̀lú ẹ̀rí tí mo rí tó fẹsẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn tí ò ṣe kíni o tí ò faramọ́ àmọ́ lọ́dọ̀ tí wa kọ́ kódà kọ́ hàn òyí tó hàn gbangba láàmú lè kìnsìr tó hàn gbangba ẹran ẹlẹ́dẹ̀ alẹ́rẹ́nu mi lónìí tó sọ pé a lè jẹ́ bóyá gbọ́nà medical doctor ni kò ní tẹ̀lé hadith kò ní tẹ̀lé alukurani ní àádá ọ̀dọ́ tí wọ́n jẹ́ kọ́nìkan wá sọ pé a lè jẹ́ àwọn mi náà tẹ̀lé ṣùgbọ́n bẹ́ẹ̀ wọ́n bá jáde tó bá mú alukurani wá tó mú hadith wá àwọn tó gbọ́ àlọ́ tiẹ̀ ni wọ́n gbọ́ àbọ̀ tiẹ̀ náà wọ́n wà lè wo bó lè sin àwọn òsì ní bàjẹ́ kò nídìí àṣẹ ìmọ̀ búra ẹlòmíì wọn bẹ̀rẹ̀ wọn ni a tún máa jẹ èkúté ẹ tún gbọ́ ọ̀rọ̀ òpònú àáfàá kan tọ́pìkì ni òpònú àáfàá kan ni a máa jẹ èkúté a'udhu billahi minash shaitani ọpẹ́ ni fún Ọlọ́run aráyé abẹ́ tó rí àwọn àdánù àáfàá àwọn àgbàlódé àáfàá àwọn alákadá àáfàá àwọn akadábùrà àáfàá àwọn òfò àáfàá wọ́n tún ní a máa jẹ èkúté wọ́n ní a máa jẹ èkúté yóò sọ ìbọn ọmọ ọkọ ni àwọn bàbá rẹ̀ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àwọn bàbá rẹ̀ wọn ò mọ tán pè ní Islam àwọn bàbá rẹ̀ àbáwọn ọmọ ọkọ òun ni ẹ dákun sẹ́ni tó bá tírìtì ẹ̀ pé a lè jẹ́ síwájú yóò tírìtì tọ́pìkì wọn aláì kò ní títì mọ́ mo ń tẹ́ kí mu gbogbo wa kò sẹ́ni tí ò lè gbẹ̀san o mo ń tẹ́ kí mu gbogbo wa ni mo sọ pé nẹ́kdù záàtì kò sí ẹni tí ò lè ṣe nẹ́kdù ipe kìíní yìí dáa eléyìí ọ̀dà torí pé Ọlọ́run dá wa ní ìrọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ záòkú tẹ́sítì wá sí ìyàtọ̀tọ̀ ọbẹ̀ mi lẹ́nu mi ò sọ pé kò dùn ọbẹ̀ mi lẹ́nu mi ò sọ pé ó ṣe kíni o ó dùn tá a bá wá fẹ́ tìtì ẹ̀ ẹ dẹ́kun ẹja máa fi mọ̀ọ́dún ìjọmọlúàbí àti mọ̀ọ́dún tìtì ẹ̀ torí pé ọ̀pọ̀ náà àwọn ọmọ kẹ́hùn wọn kà kankan o ọ̀pọ̀ náà kẹ́hùn wọn ò mọ̀ kankan o ọ̀pọ̀ náà ọmọ kẹ́hùn wọn ò wúlò rárá gbà wà lẹ́kẹ́hùn bí a máa jẹ sàárà bí a máa ṣe kíní káàkiri o tó bá wá dẹ Ọlọ́run bá wá sẹ́yìn sí mẹ́pọ̀ ọ̀rọ̀ jẹ́ àfa kò
kò sẹ́ni tọ́lọ̀ gbélégbédé ọba fún ìjọ àfàsì ni ó ti parí sérí ọ̀rọ̀ olówó ẹni tó bá ti ń rówó òun náà ní ti dà àfà àwọn náà wà bu petrol sírú wàhálà báwọn nígbà tó yẹ kó ti di wa ó ti di Yorùbá kì í ṣe pé báyà mú Al-Kùránì wá kì í ṣe pé báyà mú hadith wá kò sí gbàgbà ó ti di wọ̀ndọ̀rùkù ó ti di àǹtukù síra ẹni kálukọ wà jáde tán yẹn eléyìí ni mo sọ pé bàbá Jaqmal bá wa sọ pé Sheikh Labeeb foríjì mi ó ti tán tí Sheikh Labeeb náà sọ pé Sheikh Jaqmal ẹ dákun foríjì ó ti tán náà nù ni ẹjá fi tọ́ bá ti lọ ó ti lọ fàmà sálàfà fàkọ̀dì sálàfà afọláwù àmà sálàfà ní tọ́ bá ti lọ ó ti lọ náà nù ni ọlọ́sìn máa sàmójúkọ̀ gbogbo tá a bá ṣe ó ti lọ náà nù ni wọ́n ní kò sí tọ́ dáa tó ní tí wọ́n jọ gbé nígbésẹ̀ ń Ọlọ́run ó dúpẹ́ fún àwọn méjì púpọ̀ ẹ dákun gbà tí Markazi àti Sùmúrà bá tún wá ń fa wàhálà àwọn sufi láàrin ara wọn tí wọ́n máa pìtàn Sheikh Ádámù láì dá kẹ́nu mìíràn ọmọ jáde kọ́ máa pìtàn Agbaji láì dá túrú àwọn tó sì bẹ̀rẹ̀ rẹ̀ yìí nǹkan bàjẹ́ tẹ́ bá wo ilé Sheikh Labeeb nípìnlẹ̀ wọn àti ibi tí Sheikh Jaqmal gan ti ṣe àsàlátù síìtì kan náà ni tí èyí bá ṣe arbasuara kíni roundabout tọrọ àṣẹlẹ̀ tí ọ̀nà fi pín sí ọ̀nà bíi mẹ́rin àbí márùn ọ̀nà tẹ́gbà náà ni ìlú kan náà ni wọ́n ìpìlẹ̀ kan náà ni wọ́n ọmọ àgbàlagbà kan náà ni wọ́n ibo la fẹ́ máa fà lọ máa fà bọ̀ wọ́n á ní wọ́n ń bú Sheikh Adam túrú bàbá Sheikh Labeeb ó burú jáì kọ́mọ á ní wọ́n ń bú Sheikh Agbaji túrú bàbá Sheikh Jaqmal ó burú jáì báwọn méjì tètè púfù jọ ọmọlúwàbí wọn ọ̀dà o Ọlọ́run dúpẹ́ fún wọn o Ọlọ́run dúpẹ́ fún wọn o Ọlọ́run dúpẹ́ fún wọn o àfààní ààkì lẹ́sìn sọ́dọ̀ akọ́t fèlèkó bí ni yàtà o ẹ̀ńtọ́ bá láníyàn lèyàn bá sọ̀rẹ́ lèyàn bá ṣe lèyàn bá sọ̀rọ̀ tọ́nà bá wá ní ìjà kan wá ṣẹlẹ̀ eyín àti ahọ́n náà ń jà ẹni tó súnmọ́ ẹni bí ká sọ̀rùn náà ṣe kí ni o ń bá yẹn jà èyàn máa ní àforíjì èyàn máa lámójúkò èyàn máa gba ìròyìn ọ̀rọ̀ èyàn máa gba ìròyìn Ànábì Muhammad àmọ́ èmi ìní foríjì láíláí ìní forgive ẹ̀ sí ní forget ẹ̀ ẹ dákun Ọlọ́run àdáwò bá Ọlọ́run níjó dé bá gbogbo wa o lillahi la ilaha wa nafsi yóò àkìkà ẹ má bá yẹn sọ̀rọ̀ ẹ má bá yẹn ṣe nítorí ìfẹ́nú kò sí tó dáa ẹ wo ta kọ́ lára Ànábì Muhammad sallallahu alayhi wa sallam níjọ́ tí Ànábì jáde kò ní Maka lọ sí Madina wọ́n ṣe ìkìrájù rẹ̀ ni kò kharaja wọ́n lé Ànábì Muhammad ní ìkìrájù ni wọ́n lé jáde ni kì í ṣe pé Ànábì jáde pẹ̀lú fẹ́nu ẹ̀ Ànábì Muhammad jáde bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam láfi ní nínú wọ ọmọ mùsùlùmí tó bá ní wa innaka la'ala khuluqin azim ìwà Ànábì ní ìwà inú rẹ̀ ní kọ́ Ànábì ọ̀rọ̀ lọ́rọ̀ inú rẹ̀ ní ká Ànábì ọlá mojúkò inú rẹ̀ ní ká Ànábì kó fún ẹ̀ lésì nọ́ọ̀mà bọ́ bá ti ṣe kó sì tán bẹ́ẹ̀ nínú àwọn tó fara ní Ànábì jáde Abu Sufyan bẹ́ẹ̀ nínú ẹjọ́ yẹ kó rí àforíjì láíláí lọ́dọ̀ Ànábì Abu Sufyan bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam bàbá akájú ẹ̀ ahlan wa sahlan Ọlọ́run ní dààmú ahlan wa sahlan nínú ẹjọ́